Túnjí, ọ̀rọ̀ là ń sọ nínú ilé obínú jáde. Kí ló ní tó bínú jáde? Ìwọ náà wò kí n jẹ́ amòfin, kí ìwọ wá jẹ́ adigunjalè. Kò ṣe gbọ́ létí. Bímpé, sọ fẹ́ gbọ́ mi. Ọ̀rọ̀ tó ń bá mi sọ kò lè mú kò sí lè possible. Ó dájọ́ torí Ọlọ́run. Ìwọ náà wo nǹkan tó ti achieve níbi iṣẹ́ olè jíjà. Látìgbà tó ti ń jalè, àti ní nǹkan àti lówó àti wà òkè. Tí n bá bẹ̀rẹ̀ sí ní gba sálárì níbi iṣẹ́ ọlọ́pàá yìí, tá bá fi gbogbo ẹ̀ tá fi yíra wọn, àtàwọn business pẹ́pẹ́pẹ́ kan tá bá jọ ṣe papọ̀, ó máa padà jọra wọn, fi olè jíjà sílẹ̀ kó lè pí ẹ̀. Wọ́n ní kò jọ́ mi ò faramọ́. Kò lè ṣeéṣe. Ní sùúrù. Ká tẹ̀ wá assume wípé wọ́n wá detect pé olè kan wà níbi tí mo wà bí bóyá wọ́n rí pé ọkọ mi ń jalè. Wọ́n wá gbéṣẹ́ yẹn lé mi lọ́wọ́. Wọ́n wá ní èmi ní kí n handle case yẹn. Jọ báwo ló ṣe máa rí tán bá gbèrú case yẹn fún mi pé kí n handle ẹ̀. Báwo ló ṣe máa feel? Bímpé, Jọ. o ní di gbogbo tó ń sọ yẹn. Fúnfẹ́ kan lọ kó gbogbo àwọn èèyàn rẹ kó wá mú mi lé nísìn. Kò possible jẹ́ ká jọ sọ ní tùbínùbí. Jọ torí Ọlọ́run. Fi iṣẹ́ olè jíjà sílẹ̀. Àwẹ̀ ṣé ọmọ pé olè lé mi nínú ilé? Ṣé kí fẹ́ kan bọ́ sóde? Àbí wo ni kí ló mí ni? Ó ṣe máa bọ́ síta ọ̀rọ̀ yìí àjọ ń sọ ní tùbínùbí ni. Jẹ́ ká sọ bó yéra wà. Túnjí má bínú náà. Àbí kí ni gbogbo eléyìí báyìí? Túnjí ò dẹ̀ jọ́. Yes, sir. Sunshine. Relax. Guys. Officer Bímpé. Yes, sir. Missed. Thank you, sir. Well, Yes, sir. and officers. Yes, sir. Operation tí a handle lọ́wọ́, ó need the special and dedicated officers. And that is why mo fi choose yín. Okay. I get by. And this is Officer Bímpé. Thank you, sir. I want her to lead the squad. Mo dẹ̀ fẹ́ kẹ́ fún ní maximum cooperation. Okay, In the full regard. Shall I get by? As she said, hand in hand. Okay, sir. As for you, Bímpé, All right, sir. you see me, I will update you on the case. Okay? Okay, sir. Thank you, sir. All right, sir. Thank you. Yes, sir. Nice meeting you. Thank you. Nice meeting you. Thank you. Thank you. Thank you. Báwo dẹ̀ ní school? So wà okay. Everything is going good. Àmọ́ mi kọ́ bí wọ́n lọ. Wọ́n kàn sọ pé àwọn kan sáré fẹ́ rí yẹn bẹ́ẹ̀ ni bọ̀ wọn ò ní pẹ́ wọlé sí wọ́n máa wọlé wá. Dákun mọ̀ fọlọ́mọ bíẹ́ bó ní sí kò sí jà kankan. Okay. Sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ mi ì fẹ́ sọ̀rọ̀ yín lójú màmí tó lè fi wá sí ẹ̀yìn kò lé bíbá wọ́n lọ wọ́n náà bá tó dá ọ níbi ọ. Well, sórí ní tí mo fẹ́ sọ fún ọ wọ́n ní ìran àjànàkú kì í yára ọmọ tí ní bá bí ìrìn ní ọjọ́. Ṣé ò ń gbọ́rọ̀ mi báyìí? Now nǹkan kan bẹ tí mo fẹ́ fún ọ torí àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa màyàmáyà wọ́n ní tí aládìí ọba sí nílé ọmọ ẹni ní jogún ẹbú sọ̀rọ̀ mi yé wọ́n fẹ́ fọ́ ní kinní kan sọ̀rọ̀ mi tí mo sọ fún ọ kò lísì dáadáa o. Mo ń gbọ́ yín yé sà. Right? Yes, sir. Wọ́n fẹ́ fọ́ kinní kan àìbámọ̀ ikú ọ̀dọ́jọ́ bẹ́ẹ̀ ni àrùn òdòṣù gbogbo ọjọ́kọjọ́ tí ń bá dàgbà tí ń bá dògbò sọ mi yé kinní yìí mo fẹ́ kó mọ́ lọ sí ọ̀dọ̀ bàbá wa rọ ni nílùú Àsúbíọ̀lá. Báwo máa ṣe wá mọ location yẹn sà? Èyí tí ò yí ni ẹ ń padà sọ gbogbo ẹ̀ fún ọ tí ó yọ yékéyéké gbà. So kinní yìí tọ́jú ẹ̀ ní o kìí ṣe tí ẹ fi ń ṣeré o má fi bá ọ̀rẹ́ rẹ kankan ṣeré má sì bẹ́ ẹnì kankan sí àwàdà rárá sọ̀rọ̀ tí mo fi yọ. Sórí àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní táládì ọ̀bà sí nílé ọmọ ẹni ní jogún ẹbú
sórí wọ́n ti tún ní wípé táàbàárẹ̀ ni bálà ọlẹ̀ yá o èmi fúnra mi bọ̀ jà fún ọ̀la mi bó sì mọ̀ pé gbogbo ìgbàkigbà tí ó bá tó àkókò ìwọ lọ jà fún ọ̀la rẹ sọ̀ ń gbọ́ mi gbogbo tí mo bọ́ sọ ṣíṣe ni kọ́ pamọ́ kò sì tọ́jú rẹ̀ níjọ́ gbọ́ so bí ọ̀rọ̀ mi tí mo fẹ́ bọ́ sọ kò jù báyìí lọ ní tí mo fún ọ tó bá yí dọ́dọ̀ bàbá wa àrọ̀ ni gbogbo ń tó kù bàbá yóò fún ọ. dádì ẹ má bínú o ẹ sọ pé tí mo bá ti mú dé ọ̀dọ̀ bàbá rẹ̀ ni pé wọ́n máa gáìdì mi pẹ̀lú àwọn nǹkan kọ̀ọ̀kan bò àwọn kan tó yẹ pé wọ́n máa gáìdì mi ṣé nípa títí ibi iṣẹ́ mi ni àbí títí skul so náà ni mo ní kí n béèrè ẹ má bínú. gbogbo ètò òbí mi àti ètò òbí mi tó bá ti dọ́dọ̀ bàbá tí mo wí yìí bàbá yìí gbẹ̀lú bàbá ó ṣe fún ọ létò èkọ̀ọ̀kan èjèèjì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wọ kò jù báyìí lọ. yá lọ. kí wàá ní ìyá rúùtù ń bá mi sọ àbí ìwọ náà ò wo ni àbójú mi ń tàn mí jẹ. ojú yóò tiẹ̀ tàn yín jẹ màmí bẹ́ẹ̀ ṣe dáa náà ni. ókè ó máa tún wé tọ̀dọ̀ ẹ̀ ó máa tún gbé jáde tó bá yá nígbà tá a bá dé pàdé màá ní kó gbé tọwọ́ ẹ̀ jáde. ẹ tẹ gbúdọ̀ múwèé dání kẹ́ fi hàn wọ́n. nígbà tá a bá dé pàdé wọn ò gbúdọ̀ tí yẹn mo jẹ ṣe màmí kọ̀ọ̀kan mi ni bí mo ṣe. ibi ilẹ̀ wà yàtọ̀ ọmọ màmí mo ti ń lọ. ṣe òkú àtàárọ̀. ẹ sọ pé ẹ ti ń lọ tẹ́lẹ̀ àyẹ̀wò ni mo ìyá àtọmọdún mo wà fún. ọmọ rògbò báyìí ẹ̀yin ọmọ yín yìí ẹnu ẹ̀ má ti pọ̀ jù màmí. tó ọmọ aláyọ̀ ó dá wá sí mi mo ṣáà ti promise àbí. ó dá ọkùnrin yá sí tọ kí wàá ṣe torí tí wàá lọ pẹ́pẹ́pẹ́ o ọ̀sẹ̀ méjì péré mo ti gbọ́ ni tí wọ́n á wò mí wò. sí wàhálà màmí ó dá bàbá. kò ní ṣiṣẹ́ ṣe o. ó dá o ó máa yọ náà ló ti dá tó mi lórí ìṣe. á ló dàbọ̀ o. ok mo fẹ́ ọlọ́run sì yín o. fẹ́ràn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bọ̀ sọ fún mi kò sí mi. ṣé kò sí màmí. sórí jẹ́ kí n kọ́kọ́ mú òwe ìṣáájú náà yorùbá bọ̀ wọ́n ní ọmọ àjànàkú kan kì í yàrá ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ni ìjọ. mo fẹ́ kó mú iṣẹ́ ọlọ́pàá yìí ní kókó nínú ayé ẹ̀. iṣẹ́ ọlọ́pàá bíi ti bó màmí. ìwọ náà wò mí lónìí mo fẹ́ kó gbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè yìí ṣé o ti gbọ́ ṣé o gbà pẹ̀lú mi. ó dáa kò sí ìyọnu tó bá jẹ́ pé n tẹ́ ẹ fẹ́ náà nìyẹn I will be strong for you. Yeah. Thank you. àmọ́ iṣẹ́ ọlọ́pàá kò sí wàhálà màá tì ẹ́ lẹ́yìn.